Good to be back after so many months away from London. It's almost like never gonna be back, but I'm actually back now. I'm looking forward to so much engagement. This is Koiki Media, bringing the world closer to your doorstep. Mo kí gbogbo èèyàn wa bí a ṣe ń wọnú London padà lélẹ̀. So bí mo ṣe sọ, ó kọ́ lè pàgìrì wọ̀lú kọ̀ọ̀kan bí àwọn darandaran ṣe ń wọnú ọ̀dọ̀ tiwa. Tá bá ti gba system tọ̀dọ̀ tiwa ta ní country, àwọn yẹn máa go through immigration. Ìyẹn mi pé àní fẹ́ràn àlejò. A fẹ́ àlejò kó wá bá wa, but a fẹ́ àlejò tí ó máa di wàhálà sí wa lọ́rùn. Eléyìí ni a ṣe ń kéde pé àfi kí olúkálukú kí àyà dá dúró, kí ẹ̀yin máa ṣe tiyín, káwa náà máa ṣe tiwa. So ká lọ gbé báàgì wa báyìí, òun náà ni a ti ń tẹ̀síwájú báyìí. So mo kí gbogbo ẹ̀yin ti UK pé a ti wọlé o, aláti bẹ̀rẹ̀ iṣẹ́ àbí iṣẹ́ lóògùn iṣẹ́ lọ́sọ̀. After 28 years, adúpẹ́ fọ́lọ́run. Oṣù tó pé 28 years tí mo wọ London lélẹ́yìí. Mo rántí nígbà tá a dé ní September náà, àgbà Gatwick wọlé. But bíbá yìí ló ń pè ní Heathrow Terminal 4 níbi tí a ṣe láǹdì náà. Mo kí gbogbo ẹ̀yin tí a jọ ń ṣiṣẹ́ iṣẹ́ Oòduà kò ní sú wa, kò ní rẹ̀ wá. Àdẹ̀ní ṣe lásán láṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tó bá náà ní délẹ̀ lérí, àwọn náà ní bá wa délẹ̀ lérí. Torí pé kí ni ilẹ̀ lérí wa ọ̀pọ̀ ní iyọ̀ abẹ. So tí o bá wù wá rí, hello, so wàá rí báyìí pé bí a lọ ń pè ní Heathrow Airport, Terminal 4. So they want to welcome to London. Yoruba ló ń pè bẹ́ẹ̀. So welcome to London. London ni everybody fi wá. Britain ló kọ́ wa papọ̀ ní 1914 pẹ̀lú àwọn tó ń pè ní àwọn tí wọ́n máa ń ṣe jàǹbá fún wa báyìí. So àfi kí àjọ dìde o, ká gbára wa sílẹ̀ o, ká gbára wa sílẹ̀ kíákíá. 5 minutes past 5 p.m. local time. Òun ló wà ní ẹ̀yìn mi. 1700 hours àwọ̀ kì í lo 5 p.m. 24 hours clock la máa ń lò sórí. O kò lè pàgìrì wọlé, o gbọ́dọ̀ ní passport, o gbọ́dọ̀ sọ bí tí o ti ń bọ̀. Ilé la ṣe ń sọ pé tá bá gba country tiwa, àwọn àlejò ó máa wọlé, but a fẹ́ àlejò ọ̀ràn torí a ti gba àlejò ọ̀ràn lọ́wọ́lọ́wọ́ báyìí fún èyí tí ẹ̀ ń sọ pé ká ṣe keep one Nigeria. One Nigeria is a failure. One Nigeria will never work, and it is time we all understand that. So welcome back, Koiki Media, to London after a successful outing in Africa where we've been able to engage all our kings from Oyo State to Ile-Ife to Ekiti to Ondo to Ibarapa to Iseyin to Bobe, and I'm sure there will be many more in the near future. Terminal 4, London Heathrow Airport. Welcome back home.